gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà rẹ tó le jù. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Ló bá tán. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ó di tiyín. Kẹ́ ẹ dẹ̀ mú òǹkà yín. Ìyẹn ṣe pàtàkì. Kẹ́ ẹ mọ òǹkà yín dáadáa. Tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀, tẹ́ dá ìbéèrè 10 ṣùgbọ́n tẹ́ ṣì àwọn kan ṣùgbọ́n tẹ́ fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ wá wà níbi 1,100,000. Tẹ́ bá ti parí, àá fún yín nílọ́po owó. Ìyẹn dàbí ẹ sọ̀rọ̀ o. Ó dáa. Ẹ gbóhùn sókè. Ó dáa. Àṣàrùn báyìí ni. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ máa yọ lójú owó o. Tó bá ṣe pé ẹ ń ṣe àmúlùmálà èdè ṣùgbọ́n tẹ́ ti ní àwọn ìbéèrè ilẹ̀ kẹ́ wá wà ní 10,000 àní kẹ́ máa mówó lọlé ó ti tó ẹ máa mówó lọlé kẹ́ fi yẹn ṣe owó ọkọ̀ ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ ká ṣe é lànà ni ó jẹ́ iṣẹ́ ayé á ṣe é là tẹ́ bá ní rárá mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tẹ́ bá ti ń gbà padà owó yẹn á tún máa lọ sókè padà ìyẹn náà dáa àbí. Ó dáa. Olófòfó wà bí ọ̀rẹ́ yín ni ọ̀rẹ́ aráàlú òun ló máa bá yín pa owó yín rẹ́ ó dẹ̀ ti máa rọ̀ yín lọ́wọ́ láti gbàdégbà tó bá ṣe é ṣe. Kí lorúkọ yìí? Funmilayo. Funmilayo kí ni? David. Láti bo lẹ ti wá? Ọmọ Akwa Ibom ni bàbá mi. Àti nígbò àti wá ní Akwa Ibom bóyá Haúsá gan tó máa wá sórí ètò yìí àbí Fúlàní inú mi dùn o àbí bíbí o àbí Akwa Ibom ni bàbá yín Akwa Ibom lẹ ti wá. Níbo la bí yín sí? Ìlú Èkó yìí. Èkó náà bí yín sí? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lẹ dàgbà sí? Omi Èkó lẹ mu? Yorùbá ní lápá kan? Bẹ́ẹ̀ni. Èwo ni kẹ́ máa narí bẹ́ẹ̀? Kí ló dé? Ọ̀rọ̀ lálẹ́ wá sọ. Kí ló dé? Kò sí nǹkan kan. Kí ló dé tẹ́ ṣáà ń ṣe báyìí tẹ́ ń ṣe báyìí? Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Iṣẹ́ ẹ má bínú. Èdè Gẹ̀ẹ́sì òun ni a fi máa ń pe irú iṣẹ́ tí mò ń ṣe. Ẹ pè é. Mi ò ní lè pè ṣé mo lè rí gègé àti ìwé láti kọ sí. Gègé àbí gègé? Gègé. Àti ẹ bá mi fún ọ ní ìwé. Kí ló wá ṣe tẹ́ ẹ fẹ́ sọ? Tí n bá ní kí n sọ ní èdè Yorùbá, mo lè má gbà á dáadáa. Ẹ sọ bó ṣe yé yín ṣé bí ẹ mọ̀ bóyá àwọn oníbàárà yín wà lórí ètò báyìí tó máa ràn yín lọ́wọ́ tó máa bá yín dòwò pọ̀ ṣùgbọ́n tẹ́ bá ń ro kíní láti dè bá Ó dáa, iṣẹ́ òǹtẹ̀wé. Òǹtẹ̀wé printer kí ló wá lè ṣòro ń bẹ̀? Mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ kọ́ nìyẹn ẹ fi àfi kí bóyá ìyẹn jẹ́ iṣẹ́ tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kẹ́sìwò jáàjẹ́ ń sọ eléyìí tí màá sọ kí n kúrò lórí ẹ̀ á ṣàfi mí lẹ̀ kò mọ̀ mí kò mọ nǹkan tí mò ń ṣe tí bá sọ pé òǹtajà ni mí kò lè sọ pé ó dáa. Ẹ gbà kẹ́ fi kọ̀ọ̀kan tẹ́ bá nílò láti kọ̀ọ̀kan. Ẹ ṣé. Òǹtẹ̀wé àbí òǹkọ̀wé? Òǹtẹ̀. Ẹ fẹ́ kọ́? Ẹ má bínú. Mi ò bínú. Ó dáa. Ó tó ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń ṣe tẹ́ ti ń tẹ̀wé? A ti tó bí ọdún 5. Ọdún 5? Kí lẹ̀ ń ṣe? Sí 7. Sí 7. Kí lẹ̀ ń ṣe kó tó dìgbà yẹn?
Mo wà ní ilé ìwé gíga Ilé ẹ̀kọ́ gíga ibo? ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Àwọn tó bá ti lọ sí ilé ẹ̀kọ́ gíga yẹn, ìgbéraga wọn pọ̀. Tẹ́ bá bá wọn lọ sí ibi ìgbéyàwó, ètò ìgbéyàwó, bó ṣe máa ṣe kí ló dé? Ṣẹ́yìn nìkan ni? Kí lẹ lọ kà ń bẹ̀? A máa wùyàn kéèyàn lọ bẹ̀. Ibi táwa ti ṣe tán gan-an òun àtàwọn tó kù ní ó yá ìbúlẹ̀ ti kí lẹ kà ń bẹ̀? Kí ló dé? Irú àlejò wo la gbà? Ṣé ó di dúró ó dìgbà tí bá yọ kẹ tó mọ̀ pé ẹ máa sọ̀rọ̀? Máa sọ. Ẹ sọ̀rọ̀ ẹ kà. Ó yá. Mo ka iṣẹ́ àwọn amúnidára, ká ránṣọ, ká ṣe yẹtí, ká ṣe ojúlóge, àwọn nǹkan bẹ́ẹ̀. Nǹkan tẹ́ ń sọ fún mi nísìnyí ni pé bẹ́ẹ̀ ṣe tẹ́ bá kí lẹ kà nílé ẹ̀kọ́. Mo ka iṣẹ́ àwọn amúnidára, ká lo yẹtí, ká ṣe lọ́ṣọ̀ọ́. Gbogbo nǹkan yẹn lápapọ̀. Kí ni wọ́n ń pè? Ṣé mo lè kọ? Ẹ má kọ, mo máa yọ o. Tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ń ṣe, báwo la ṣe fẹ́ gbéra wa? Báwo la ṣe fẹ́ gbéra wa sókè? Tẹ́ ẹ bá lè sọ nǹkan tẹ́ ń ṣe. Ṣé lè ràn mí lọ́wọ́? Báwo mo ṣe fẹ́ ràn yín lọ́wọ́ ní nǹkan tí mi ò mọ̀? Báwo mo ṣe fẹ́ ràn yín lọ́wọ́ ọmọ ìyá mi? Olóyè kì í ṣe àlàyé ẹ̀. Pé ká mú gbogbo ẹ̀ lápapọ̀ báyìí. Mo sì máa béèrè lọ́wọ́ yín, mo sì máa béèrè. A sì ń bọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n jẹ́ kán mú béèrè àkọ́kọ́. Lẹ́yìn dorí ẹ̀ kò dò sórí ẹ̀ sókè yìí. Honda ẹ jẹ́ o 592. Kí ni 592? Ẹ̀jọ dín ní ẹgbẹ̀ta. Ẹ̀jọ ó yá. 302 302 302 2 ó yá. Dárúkọ ìlú Yorùbá 5 tí o mọ̀. Kò ń ṣe ìlú o. Ìlú. Ó dà. Kò jáde. Mo ní ó dá. Mo mọ̀. Mo ní kò jáde náà ni. Bàǹtẹ́. Ṣé mi gbìyànjú ni? Ìlú ní bàǹtẹ́. Tí wọ́n ń lù. Ní bàǹtẹ́. Bàǹtẹ́ ni wọ́n máa ń sọ́mọ́dì. Ẹ má bínú. Ẹ má bínú, mi ò bínú, mi ò lè bínú sọ́gà mi. Ó yá. Gángan. Àgbámọ́lẹ̀. Èwo la gbá sókè? Ètò ga díẹ̀. Èwo ni nǹkan ga ẹ wá ń gbá mọ́lẹ̀? Omele. Ó di méjì. Àgbámọ́lẹ̀ náà. Rárá. Ó di méjì. Bàtà. Ó di mẹ́ta. Mo fẹ́ rántí. Kí ló Tádì yẹ bá fi ìyẹ́ lù yẹ́, iyè aṣọ. Ó yá. Ó kù méjì ká tó yọ. Rárá, ìyànjú ògo sí gbogbo kíní ẹ má jẹ́ ká máa fi ṣeré. Rárá. Ẹ ti sọ omele, ẹ ti sọ bàtà,
ẹ ti sọ gángan. Ẹ ṣàánú mi. Gángan. Ó kù méjì. Rárá, èmi kò lè jẹ mí, bá mi yọ. Ẹ jọ̀ọ́. Mo dẹ̀ gbìyànjú. Ẹ pẹ̀lẹ́. Ẹ gbọ́ sákárà rí. Ẹ gbọ́ lùdùndú rí. Ṣé rí ìdí tó yẹ ká fi yọ nìyẹn. Kí lẹ́lẹ́ lọ kà nílé ẹ̀kọ́ jọ. Ẹ jọ̀ọ́ jẹ́ ká kúrò ní apá abòmí. Nǹkan tẹ́ lọ fọdún mẹ́rin ká kúrò ńbẹ̀. Mi ò mọ sọ lédè Yorùbá. Kí ló dé? Torí pé ẹ wá láti Akwa Ibom. Mo kàn ní àǹfààní láti gbọ́ Yorùbá díẹ̀díẹ̀ ni. Kí lẹ wá ṣe ń bí? Mo ní pé kí n ṣe eré ìdárayá. Ẹ̀jẹ̀ tí ń ṣe báyìí. Mo wá ní ó yá o. Níbo ni ẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ o nílé Ifẹ̀ o. Ibi àwọn tó jẹ́ pé wọ́n débì kan báyìí ẹ máa mọ̀ pé wọ́n débẹ̀. Mo mèèyàn kan àrólé àṣírí. Ó yá jẹ́ kó mú béèrè kejì. 664 kí ni? Ẹgbẹ̀ta ẹ̀rìnlé ní ọgọ́ta lé ní ẹgbẹ̀ta. Kí ló dé? 600 ní kí ni? Ẹgbẹ̀ta. 620 ní kí ni? Òjìlélọ́gọ́ta. Òjìlélọ́gọ́ta kí ni ọgọ́ta wádé? 620. 620 okòólélẹ́gbẹ̀ta. Ogúnlélẹ́gbẹ̀ta máa sọ pé okòólélẹ́gbẹ̀ta. Okòólélẹ́gbẹ̀ta. 640 ní òjìlélẹ́gbẹ̀ta. Ogójì lé ní ẹgbẹ̀ta. Ìyẹn túmọ̀ sí ogún lọ́nà méjì lé ní ẹgbẹ̀ta. 660 ní ọ̀tàlélẹ́gbẹ̀ta. Ọgọ́ta lé lẹ́gbẹ̀ta. Ogún lọ́nà mẹ́ta lé ní ẹgbẹ̀ta. 680 ní ọ̀rìnlélẹ́gbẹ̀ta. Ọgọ́rin lé lẹ́gbẹ̀ta. Ogún lọ́nà mẹ́rin lé lẹ́gbẹ̀ta. Kí wá ní 664? Ọ̀tà lé ní ẹgbẹ̀ta. Ọ̀tà kì í ṣe ọ̀tá. Èmi lọ̀tá yín ni. Mo ní ọ̀tà. Lé ní mẹ́rin lé ní ẹgbẹ̀ta. Ọ̀tàlélẹ́gbẹ̀ta lé mẹ́rin. Ẹ ṣé. Dárúkọ ìlú márùndínlógún ní ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì. Ìlú márùndínlógún lọ́hùn. Ìlú tó wà lẹ́kìtì. Ó pọ̀ bíi. Ó yá. Mo lè dárúkọ díẹ̀. Kó ṣáà ti pé márùndínlógún. Ó yá. Adó Èkìtì. Adó Ọ̀rá. Ìkàrẹ́. Ìkàrẹ́ Àkókó. Ìkàrẹ́ wà l'Ákókó. Ìpínlẹ̀ Oǹdó nìyẹn wà. Adó. Èkìtì. Ó dẹ̀ pa mí lẹ́rìn sá. Èkìtì ní kò sílùú tó jẹ́ Èkìtì. Ó yá. Ọ̀rẹ́ Èkìtì. Ọ̀rẹ́ wà nípínlẹ̀ Oǹdó. Ẹ mọ̀. Adó. Ìkẹ́rẹ́ Èkìtì. Mo ní Ìkàrẹ́. Ìkàrẹ́ yàtọ̀ sí Ìkẹ́rẹ́. Ìkẹ́rẹ́ Èkìtì. Òmù Èkìtì. Ọ̀rìn Èkìtì. Èmùrè Èkìtì. Ìsẹ̀ Èkìtì. Ọ̀rún. Aramọkọ. Ìróporá. Òmùò. Ìwòròkó. Àfàọ̀.
ẹ wá mọ̀ kọ̀kọ́ ìfàkì ọyẹ́ ẹ ṣé. ló dẹ̀ ń dùn mí ṣá. ó ní ìlú kan tí mo ń gbìyànjú láti rántí bàbá àjẹtò ní inú ní Èkìtì. kí lórúkọ ibi tí ìlú kì í ṣe Ìkọgòsì ìlú àná mi ní Ìkọgòsì Èkìtì rárá Ayétòrò tí mi ò bá rántí wọn ní dáríjì mi. Ayétòrò Èkìtì ó yá ó pọ̀. ìbéèrè ìbéèrè kelo. 4,500 4,500 581. Yeah. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún Kidney. kídìní? Kídìní. Ohun tí wọ́n máa ń pè nìyẹn. Ní Akwa Ibom. Ní kídìní. Ọlọ́nú. Ọlọ inú. Owó yín ń lọlẹ̀ o. Wọn ò tí ì fò ìbò kankan. Ẹ̀yin ṣáà tiraka kẹ má Masoyinbo. Torí ó dà pé ìbéèrè ń jà yín ṣùgbọ́n ẹ Masoyinbo. Ìyẹn ò ní wá ní kẹ máa fi mí pegi o. Tẹ́ ẹ bá fi mí pegi màá yọ lówó yín o. Ó yá. Torí ẹ̀yin tẹ́ bá ti lọ sí ilé ẹ̀kọ́ gíga kínní. Mi ò kàn ní sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ sí kó má sọ pé bóyá mi ò fẹ́ràn ilé ẹ̀kọ́ gíga yẹn. Mo fẹ́ràn ẹ̀ gan-an. Ẹ̀yà. Onda 425. Kí ni 425? Kí ni 400? Irinwó. Kí ni 420? Okòólénírínwó. Lé. Irínwó. Okòólénírínwó lé. Márùn-ún. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Abarapa. Rere. Abarapa. 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 Ó dàbí ọ̀rọ̀ tí mo ti gbọ́ rí. Ṣé ẹ máa ń gbọ́ olórin ìlúmọ̀ọ́ká Tọ́pẹ́ Àlàbí? Ṣé àwọn kó wọ́n kọ́ ẹ̀yin abarapá gbogbo abarapá ẹ rántí abirùn, gbogbo abarapá ẹ rántí abirùn. Àwa táàrí jinlẹ̀ là mọ̀ pé wá. Tó bá rìn lókùnkùn kò lè mọ̀ afọ́jú ni. Bó ń jẹun eléèrà kò lè mọ̀ afọ́jú ni. Àwọn tí wọ́n ní ìgbéraga. Tí ń ṣíwájú ìparun. Ẹ jẹ́ kí n gbìyànjú. Abarapá ni mí, abarapá ni gbogbo wa. Àwa tara wa pé, tara wa jí pépé. A ti sọ́mọ́rọ̀ pé ẹ̀yin abarapá ẹ rántí abirùn. Abarapá kíyàn tó lè dìde, tó jí tó dìde, ẹni tí abarapá tára ẹ ṣe jí pépé. Ẹ pẹ̀lẹ́. Ìbéèrè okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-lé-mẹ́fà. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-lé-mẹ́fà. Parí òwe yìí. Ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán. Ó gbélé. Ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ó gbélé. Ó gbélé. Ẹ dúró. Ní sùúrù. Akwa Ibom náà ti wà.
ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ògbélé ìta ló ń gbé. Ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ògbélé ìta ló ń gbé. Bàǹtẹ́ tó ń gbélé kì í ṣe aṣọ àmúròde. Ẹ mọ̀ pé ẹ ti sọ̀rọ̀ nípa bàǹtẹ́ lẹ́ẹ̀kan. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán ògbélé, bàǹtẹ́ tó ń gbélé kì í ṣe aṣọ àmúròde. Ẹ pẹ̀lẹ́. Kí ló dé? Kí ló dé? Owó yìí sì kì í síbẹ̀ o. Ẹ jẹ́ n wò. 459. Kí ni 459 ní Yorùbá? ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta díẹ̀ ẹyọ kan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ má bínú. Irinwó. Ọ̀tàlénírínwó dín lẹ́yọ̀kan. Ó ti yé mi. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún century? ọgọ́rùn-ún ọdún. Kí ni ọ̀rọ̀ tí mo mọ̀ pé 100 years kí ni Yorùbá ń pè? Ohun tí mo mọ̀ ni pé ọgọ́rùn-ún ọdún ni. Mo mọ̀. Ṣebí ọ̀la sọ pé century báyìí. Tá bá sọ pé century ó ti túmọ̀ sí 100 years. Ṣùgbọ́n ẹ kò máa sọ century. Àbí? Kí wá ní century ní Yorùbá? A mọ̀ pé ọgọ́rùn-ún ọdún ni. Ẹ mọ̀. Ọ̀run dún. Ọgọ́rùn-ún ọdún, ọ̀run dún ni Yorùbá ń pè. Àmọ́ mo gbìyànjú. Ẹ gbìyànjú, ṣùgbọ́n ìyànjú ò tó. Kẹ́ ẹ gbà ní kókó, àbí? Níbo lẹ ríra yín ní ọdún 5 síbi tá a wà yìí? Ẹ sọ̀rọ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe yẹn gan-an? Iṣẹ́ òǹtẹ̀wé. Òǹtẹ̀wé. Níbo lẹ rí níbi ayé? Kí a dẹ̀ polówó. Kẹ́ polówó ìwé. Òrówó kí ni kí lẹ ń polówó? Irú ìpolówó tí mò ń ṣe. Èyí tí a lè ṣe ní orí ẹ̀rọ ayárabíàṣá pẹ̀lú àwọn òyìnbó. Pẹ̀lú àwọn òyìnbó? Òyìnbó lẹ́yìn bá ṣe? Mo ń bá tìbílẹ̀ náà ṣe. Àmọ́ jùlọ. A ṣáà mú gbogbo ẹ̀ mọ́ra wọn. Kí lẹ̀ mú mọ́ra? Kí lẹ̀ mú mọ́ra? Mà àwọn tó ń wò yín báyìí tó lè fẹ́ bá yín dòwò pọ̀, ẹ nílò láti sọ̀rọ̀. Mo ti sọ. Kí lẹ̀ ń sọ? Èmi gan kò yé mi. Ìbéèrè. Ó yá, ìbéèrè. Ọ̀rìn lé ní irínwó lé mẹ́ta. Ọ̀rìn. Kò sí nǹkan tó ń rin nínú nǹkan tí mò ń rí níbí. Ẹ má bínú. Ẹ jẹ́ n wò. 453. Mo ń bọ̀. Ọ̀tàlénírínwó dín méje. Ọ̀tàlénírínwó dín méje. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún debate? Àpérò. Àpérò àbí àpérò àbí àpérò. Ó ní debate. Ní sùúrù. Ẹ ń sùúrù.
ẹ mọ̀. Ìdúkokò. 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 Bẹ́ẹ̀ ṣe ń dúkokò mọ́ mi látàárọ̀. Ìdúkokò. Ẹ pẹ̀lẹ́. Ìtàkùrọ̀sọ. God no. Ìtàkùrọ̀sọ. Ó dẹ̀ kù díẹ̀. Ìtàkùrọ̀sọ. Ẹ pẹ̀lẹ́. Ṣé àwọn pé ẹ tí sọ òyìnbó látàárọ̀? Iye tẹ́ ẹ jẹ yìí báyìí, ìlọ́po ẹ̀ lẹ́ máa gbà tó bá ṣe pé àwọn. Àmì o. Ẹ̀yin ẹ má sọ òyìnbó ni. Ìbéèrè kelo rẹ̀. Ó kù méjì lẹ́yìn ilé. Ẹ dúró. Óyá. Okòólénírínwó-lé-mẹ́ta. Kí ni Yorùbá ń pè ní ní ìrèmọ̀jé? Ìrèmọ̀jé. Mi ò gbọ́ rí. Ó dẹ̀ dùn mí. Kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé ó dàbí ẹ ti gbọ́ ìjálá rí? Ìjálá. Orin ọdẹ. Ẹ ti gbọ́ rí. Orin ọdẹ yẹn bí ibi tí àwọn tí wọ́n ń rap báyìí, ibi tó ti wá nìyẹn. Wọ́n máa kọrin ọdẹ bí ewì, bí ẹkún ìyàwó. Ìrèmọ̀jé yẹn wá jẹ́ èyí tí wọ́n máa ń ṣe fún àwọn ọdẹ láti dárò ọdẹ tó bá kú. Dípò tí ìjálá jẹ́ orin ọdẹ tí wọ́n máa fi ń ṣeré, tí wọ́n máa fi ń dánú ara wọn dùn. Ṣùgbọ́n eléyìí wá jẹ́ eléyìí tí wọ́n máa ń ké nígbà tí kan nínú wọn bá gbéṣẹ̀ tó bá kú. Nǹkan tó pè ní ìrèmọ̀jé nìyẹn. Ẹ ṣé, ó ti yé mi. Ó dáa. Ẹ pẹ̀lẹ́. Ó kù méjì lẹ́yìn ilé òkè, ó kù kan. Ẹ má kọjá bí o. Ṣé gbọ́? Àtàkọ. Ṣé ẹ lè sọ èdè akwa ẹ lè sọ? Èdè Yorùbá nìkan lẹ gbọ́? Àti èdè Gẹ̀ẹ́sì. Àti èdè Gẹ̀ẹ́sì. Kí ló dé? Ṣé ẹ̀ ń bínú ni? Mi ò bínú. Kí ló dé tẹ́ ẹ̀ ń dúnkokò mọ́ mi? Bí ti báwo? Ẹ ń dúnkokò mọ́ mi. Ó yá. Ìbéèrè òjìlénígba-lé-méjì. Òjìlénígba-lé-méjì. Ó yá. Àrokò jẹ́ ọ̀nà tí a fi ránṣẹ́ sí ènìyàn mìíràn tí ìtumọ̀ rẹ̀ jẹ́ àṣírí láàárín ẹni tí ó pa àti ẹni tí a fi ránṣẹ́ sí. Tí wọ́n bá fi eégún ránṣẹ́, kí ló túmọ̀ sí? Kí lẹ rò kó lè túmọ̀ sí tó bá fi eégún ránṣẹ́ síyàn tó fi pàrokò? Ṣé mọ̀ nǹkan tó ń jẹ́ àrokò? Ẹ sọ̀rọ̀, ṣe bí fẹ̀lẹ́ lọ. Mo mọ̀. Tó bá fi eégún ránṣẹ́, kí ló túmọ̀ sí? Eégún. Kí yàtọ̀ láàrin eégún àti eégún? Mi ò mọ nǹkan tí eégún jẹ́. Ẹ mọ nǹkan tí eégún jẹ́? Eégún. Egungun. Ó dáa. Òun náà lè gùn. Egungun. Kí ni egungun? Egungun náà ni. Kí ni? Egungun. Kí ni ẹ fọwọ́ kegun? Ọrùn ọwọ́ yín legun. Egungun. Ó dáa. Kí wá ni eégún? Eégún náà ni. Ní kí ni? Eégún. Ó dáa. Tí wọ́n bá fi egungun ránṣẹ́ sí èèyàn, kí ló lè túmọ̀ sí? Tí wọ́n fẹ́ fi ṣe ìkà fún. Ẹ dúró o. Ṣé bẹ́ẹ̀ ẹlẹ́mọ̀ nǹkan tá àrokò jẹ́? Òun a ṣàlàyé àrokò síbí. Bẹ́ẹ̀ni. Ọ̀nà àti bára ẹni sọ̀rọ̀
tí ẹni tí a fi iṣẹ́ rán gan ò ní mọ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n ó nítumọ̀ tó wá fi eegun wọ́n fi eegun pàrokò kí ló lè túmọ̀ sí kí lẹ́yìn wò pé ó lè túmọ̀ sí ẹ ní tẹ́lẹ̀ wò pé kí ní lè túmọ̀ sí pínpín. Ikú. Ikú. Gbà. Ikú ni ẹni yẹn kú ẹnìkan ti kú nìyẹn ṣe rí i pé àwọn ọ̀rọ̀ Yorùbá kéèyàn kò sí ọpọlọ ẹlẹ́ni àgbà àbí ìbéèrè tó gbẹ̀yìn Ifẹ̀. 2,402. 2,402 ó yá. Parí òwe Yorùbá yìí. Tí a bá kìlọ̀ fún olè. Olè tá a bá kìlọ̀ fún olè. Kí ló tẹ̀ náwó sí mi? Ó yẹ kó yí padà. Tá a bá kìlọ̀ fún olè ó yẹ kó yí padà abẹ́ ẹ̀rọ Ọlọ́run ó dáa ẹ jẹ́ á tún gbé bẹ́ẹ̀ tá a bá kìlọ̀ fún olè kí lẹ wò pé àwọn bàbá wa lè rò tó lè jẹ́ ìparí ọ̀rọ̀ yẹn tá a bá kìlọ̀ fún olè tá a bá kìlọ̀ fún olè tá a bá kìlọ̀ fún olè ká fún ní nǹkan tó máa jẹ. Abẹ́ ẹ̀rọ Ọlọ́run tá a bá kìlọ̀ fún olè tán ká fún ní nǹkan tó máa jẹ tó bá tún jalè nígbà míì àtúkìlọ̀ fún àtúfún ní nǹkan tó máa jẹ. Irọ́. Ta ló parọ́? Ká fún ní. Ẹ dúró. Ó fẹ́ mú mi ni. Tá bá kìlọ̀ fún olè. Tá bá kìlọ̀ fún olè. Ká sọ̀rọ̀ ìyànjú fún. Ká sọ̀rọ̀ ìyànjú fún pé má jalè mọ́ má jalè mọ́ o. Ká dá lókòwò. Ká dá lókòwò. Tá bá kìlọ̀ fún olè ká kìlọ̀ fún oníṣu ẹ̀bá ọ̀nà náà. Pé a mọ̀ pé ó ń jalè ó mọ̀ pé ó ń jalè má ti jalè. Jọ kì í ṣe pé à ń sọ pé ibi tó fi sí òdà ṣùgbọ́n nígbà míì jọ tilẹ̀kùn tó bá fẹ́ jáde ó mọ̀ pé ọ̀fọ̀n ló wà nílé a mọ̀ pé ó máa ń jalè ṣùgbọ́n kì wá ń ṣe ká wá tì í. Ká kìlọ̀ fún onílé náà. Tẹ́ bá sọ pé ká kìlọ̀ fún onílé ń bá fún yín. Tá a bá kìlọ̀ fún olè ká kìlọ̀ fún oníṣu ẹ̀bá ọ̀nà ó gbéṣu ó jẹ́ ẹnu ọ̀nà gọ́gọ́gọ́ ló gbé sí ó ń jẹ́ kí olójú kòkòrò kó máa wò láti lọ jí nìyẹn. Wọ́n ní Ìbàdàn májàmájà tó jẹjà ọmọ àjẹgbíjẹ karùn ọmọ àfikàràn fọ́ọ̀rùn ojúlọ èmi ò sọ yẹn o ṣùgbọ́n wọ́n ní ìwọ náà ṣe wá fi bẹ̀rù ìwọ náà tó bá ti olè wá ní ọmọ ibi nǹkan tí mò ń wá nìyẹn ibi olè ti ń jàre olóhun ìwọ náà ṣe wá fi bẹ̀rù ìwọ náà ṣe wá fi bẹ̀rù ìwọ náà ṣe wá fi bẹ̀rù. Ẹgbẹ̀rún ó ti tán kí ló dé. Kò sí nǹkan kan. Ẹ kọrin ilé ẹ̀kọ́ gíga yín fún mi mo fẹ́ràn orin yẹn wọ́n fi máa ń dúnkokò mọ́ wa ni dáwà ti lọ sí ìgbéyàwó tí ọmọ Ifẹ̀ bá ti lè lọ báyìí wàhálà dé. Ẹ̀kọ́ fún ẹ̀kọ́ náà. Ẹ jẹ́ ká fi apá bẹ̀rẹ̀ sílẹ̀. Mọ̀ ni. Ó mọ̀. Ẹ̀kọ́. No. Irọ́. Mo ní irọ́. Ta ló ń parọ́? Irọ́ túmọ̀ sí pé rárá. Rárá yàtọ̀ sí irọ́ o. Ó dá ẹ má bínú rárá. Ó dá ẹ ṣe gan ni eléyìí kẹ́ ẹ máa fi mú nǹkan àbí wọ́n ti fún yín eléyìí náà fún mímu nǹkan náà ni o wọ́n bá yín kówé náà sínú ẹ̀ láti máa fi kọ nǹkan náà nígbà tí wọ́n fi tákàdá sí nítorí ẹ̀yin lẹ́ni
nítorí ẹ wá sórí ètò yìí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ló lẹ máa jẹ báyìí. Díẹ̀ tó nù nǹkan ní nǹkan. Àbí inú yín ò dùn? Inú mi dùn, ẹ ṣé gidi gan. Ó dáa. Tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí àbí tí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó, ká lè jọ máa lò.